wọ́n ti wà ní agbára pẹ̀lú wa àmọ́ kí tó wọlé gẹ́gẹ́ bí àládà wa a máa ń gbọ́ kìráàtù látọ̀dọ̀ bàbá wa ìmọ̀ máa gbà fún gbogbo olú Ìlọrin àtàgbègbè rẹ̀ àti ní sáláì mọ́ gbọ́ tálẹ́yìn náà nínú àyọkà bàbá èyí tí wọ́n ṣe kí Ọlọ́run kí ó mọ́nà wà ládàá rẹ̀ bismillah. أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر alhamdulillah. وآتى المال على حبه. Okay. Ó wà nù rẹ̀. Ẹ ṣeun. وقوم الصلاة وآتوا الزكاة والموفون بأهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وإن البأساء أولئك الذين صدقوا ṣe máa ń reduce Rárá, ẹ̀ máa ń reduce ẹ̀. Ó wà òkè báyìí. ṣé الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى ومن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة ومن اعتدى بعد ذلك ṣebí kò ṣe nǹkan tí ń bá lò kò sáburú tí ń bá lò. kò sáburú ẹnu pé ta bá fẹ́ gba kọ́ọ̀lù. máa padà fi ṣètì. Sadaqallahu al-azim wa balaga rasulul karim wa nanu ala dhalika mina shahidin. Ọlọ́run yára àwọn bàbá pẹ́ wọn bàbá náà láti gbọ́ wọn abala tí ìta wọn bẹ̀ lábala Hollandia ní ọgbọ̀n tí wọ́n gbé ní ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún Ọlọ́run kí wọ́n ṣe dáadáa fún wọn Ọlá sallallahu alaihi wasallam. Bẹ́ẹ̀ náà ni a bọ̀ sí abala oríjogún ọlá furniture yìí táwọn náà tọrọ fún àwọn òbí wọn tí wọ́n ti kọjá sí alkiyama wọ́n sì tọrọ fún alájà wa Hawawu ss jima àti gbogbo ọmọ ìlú sáré kọ́nà jọmọ rí ṣe. Bẹ́ẹ̀ náà ni alájà wa Rizkiya Ayọ̀lá Hajj and Umrah travel àwọn náà darapọ̀ mọ́ wa nínú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún mi ta kó sí kábà lè má dọ́ọ̀rọ̀ bàbá dúró mo fi ń kó pọ̀ kí Ọlọ́run bá wa ṣe dáadáa fún wa. Alájà Rizkiya náà ẹ̀wọ̀n bá wa darapọ̀ mọ́ wọn bẹ ní UBA ní opposite challenge opposite UBA ní challenge ni wọ́n wà Ọlọ́run kò jẹ́ kó ọmọ àríṣọ́ láti lọ́dọ̀ Ọlọ́run. Àwọn Mubab àwọn náà darapọ̀ mọ́ wa wọ́n fún wa gift Ọlọ́run jẹ́ kó máa rọrùn fáwọn náà ọlá Nabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni àwọn Emphasis Plus Foundation èrò ní àdáńgbá àwọn náà darapọ̀ mọ́ wa èrò lábẹ́ aláṣẹ wọn àfáwà Rashid àti alájà wa Shukura ọlọ́jẹ̀mọ̀ àríṣẹ́ àwọn náà fún wọn ní owó mọ́tò àwọn tí wọ́n bá darapọ̀ mọ́ wa létà tó ní báyìí àwọn bàbá àwọn náà ní ọ̀rọ̀ kan Ọlọ́run kí ó járí wọn pẹ́ ọlá Nabi sallallahu alaihi wasallam. Àmín. Ọlọ́run títí fún yín sọ lánàá fún yín sọ jẹta lẹ́yìn náà Ọlọ́run tó fún yín sọ sallallahu alaihi wasallam ọlọ́lá ìlà ìdàkọ̀ wá ní jẹ́balẹ̀ ẹjọ́ burúkú fún wa àwọn tá à ń sọ àtàwọn tí wọ́n ń gbọ́ wá lé ọlá Nabi sallallahu alaihi wasallam. àwọn bàbá wa Jaqmal Atayese wọ́n ti wá ní agbára pẹ̀lú bàbá ẹ bá wa sálámù sí ilé kan pẹ̀ tí wà pẹ̀lú wa. Salamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ó wọn bàbá náà láti gbọ́ ká farabalẹ̀ gbogbo bí ta bá wà láti gbọ́ tuntun èyí tá bàbá tó ní fún wa. Insha Allah mo sì mọ̀ pé pẹ̀lú ògbó Ọlọ́run á tún gbádùn wọn ní ọdún yìí kí Ọlọ́run kó jẹ́ kó máa rọrùn ọlá Nabi sallallahu alaihi wasallam. Bismillah ya Sheikh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم آمين. Aki Ọlọ́run aki Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam alaikum kí Ọlọ́run mú bá ṣáájú ẹ̀dá Muhammad lérí àwọn sahaba àwọn tabi'in àti àwọn
àwọn àlùfáà wa tí wọ́n ti lọ pàápàá jùlọ nílùú tá a wà yìí nínú lílu tí Ọlọ́run fi ṣe Madina ní gbogbo tí ń jẹ́ Nàìjíríà lápapọ̀ ìlú Ìlọrin àlùfáà wa àgbà Sheikh alim Muhammad Saleh bun Janta tí Ọlọ́run ní kí wọ́n gbin igi àlùbáríkà yìí kalẹ̀ ọlọ́mọsàbà wa kẹ́ wọn kárí gbogbo àwọn àgbàlagbà àwọn àfáà tí wọ́n ti lọ láwọn ẹni Ọlọ́run lẹ́yìn wọn bàbá wa gbà bàbá wa ọlọ́lá ọba ìlú Ìlọrin káàtó ṣéwù káàtó ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí káàtó wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí wallahu ya'asimuka la takhafu darakan wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. àdúrà tí a máa ṣe fún bàbá ni wípé Ọlọ́run kó gbé bàbá borí gbogbo ohun tí ń jẹ́ mùnáfìkì. Àmín. Kó sì má jẹ́ kí ọjà mùnáfìkì ọjẹ́ wọn. Àmín. Albarkola Muhammadu Rasulullah. Ọba àtàlékún àlàáfíà ara bàbá àtàlékún ẹ̀mí gígùn. Àmín. Tí wọ́n fi lo dáúlà náà kalẹ̀. Àmín. Ọlá àwọn ẹni Ọlọ́run. Gbogbo àwọn àlùfáà wa gbà láàyè kọ̀ọ̀kan bàbá wa ìmámù àgbà, bàbá wa ìmámù Mali, bàbá wa ìmámù Gambari, bàbá wa Janasi, bàbá wa Rabbana, bàbá wa Lagege tòní, bàbá wa Nímọ̀sìngbà tòní, bàbá wa Lágbàjì tòní, bàbá wa Gbárgidoma tòní, bàbá wa Yahaya tòní. Àti gbogbo àwọn àfáà tí wọ́n ń bẹ láàyè àwọn ẹni ọlọ́mọsàbà wa kún gbogbo wọn. Gbogbo jama mùsùlùmí nù Ramadan tí a ń gbààwẹ̀ Ramadan ọlọ́mọdún wa ládàá rẹ̀. Alfa wa Yahya Bayiro tí wọ́n jẹ́ záyíkù wa àwọn náà ráìdù wa àwọn náà záyíkù wa àwọn náà wọ́n wakọ̀ yìí kí ọlọ́mọjọkọ̀ náà ọ bàjẹ́ wọ́n wá jẹ́ yìí náà takú sójú ọ̀nà alibarikola àwọn ẹni ọlọ́mọdún yìí ládàá rẹ̀ àti Alhaji wa Lanre Òkèta kọlọmọsàbà wa mójútó yín ilé iṣẹ́ yìí májọ bàjẹ́ Alhaji wa Lukman Mustapha ọlọmọsàbà wa kún wọn sí tó sàlékún dáadáa wọn àtàlékún àánú rẹ̀ fún wọn ọlá Muhammadu gọ́vnà Kwara ọlọmọsàbà wa sànú ẹ̀ ọlá Muhammadu Rasulullah gbogbo jama ọlọ́kùnrin lóbìnrin assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ọ̀rọ̀ tí wọ́n gbélé wa lọ́wọ́ pé a wí lónìí òun náà ni tí wọ́n ti sí wa wájú òun náà ni pa ọrẹ títa yàní sàárà ṣíṣe nínú Islam ipò wo ni Islam kọ sí sàárà ṣíṣe ojú wo ni Islam fi wò ó báwo ni Islam pè é ká ṣe sàárà òun ni tá a fẹ́ sọ ní alẹ́ yìí àwọn aṣáájú ká tó sọ nǹkan kan lórí ẹ̀ á kọ́ sàdúrà pé ọlọ́mọdé á sì sọ ọlọ́mọ sì jẹ́ ẹ̀sìn wá gbọ́ àwọn Yorùbá máa wí pé àsìwé ò tó àsìgbọ́ bẹ́ẹ̀yàn bá ti lè wò ó rí etí tí máa gbọ́ ọ̀rọ̀ oríṣiríṣi àwọn etí ni bọ́rọ̀ bá wọnú etí mi yóò máa sẹ́ etí mi ò ní sẹ́ nǹkan kan yóò kàn máa wọ́ lọ gbìí àmọ́ mọ̀ máa gbé pẹ̀lú ògo Ọlọ́run etí tó dáa náà lọ́lọ́run ó jẹ́ àfi gbọ́ ní alẹ́ yìí kọ́lọ́mọ́sá jẹ́ kí yá ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Náà alákọ̀ọ́kọ́ ń bẹ ní sàárà ṣíṣe ọ̀nà mélòó ni sàárà máa lọ àkọ́kọ́ nu ajuwa Yahya Bayiro ọ̀nà mélòó ni sàárà máa lọ ọ̀nà méjì ni sàárà máa lọ gbogbo sàárà tá a máa ṣe láyé ọ̀nà méjì náà ni máa lọ. Hayyakumullahu ta'ala. Aya ló sì jẹ́ àmà wípé ọ̀nà méjì ni sàárà ń lọ aya Al-Qur'an náà ló jẹ́ àmà bẹ́ẹ̀ àkọ́kọ́ sàárà ọ̀nà àkọ́kọ́ tí sàárà máa gbà lọ lọ́dọ̀ Ọlọ́run gbogbo sàárà tá ń ṣe láyé náà kọ́ ní ń jẹ́ sàárà àtọ́lọ́run ẹni àkọ́kọ́ tí máa gba sàárà Ọlọ́run ni ẹni ẹlẹ́ẹ̀kejì tí gba sàárà òun ni Shaitan ìyá máa pé Shaitan náà máa gba sàárà òun náà máa gba sàárà Ọlọ́run a máa gba sàárà Ọlọ́run èyí tọrọ sàárà àmọ́ máa gba sàárà Ṣèitánì máa gba sàárà wo ni tọ́lọ́hun èwo ni ti Ṣèitánì mo fẹ́ ká yanjú ká mọ̀ wípé àwa tá ń tọrẹ nù Ramadan àtàwa tá a máa ṣe sàárà owó ni kódà sàárà Maka gbogbo ojú pọ̀nà sàárà tó bá wù wá lè máa ṣe láyé àkọ́kọ́ ń ta kọlọ chẹ́ẹ̀kì níbi ọkàn rẹ̀ ẹni ó bá ṣe sàárà akọlọ chẹ́ẹ̀kì ẹ̀mí ẹ̀ kó tó di ìtẹ́wọ́gbà àtọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ́n bá ti rí pé ẹ̀mí rẹ̀ yí ọjọ́ tí
ntí ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí lè dọ́dọ̀ torí ẹ̀mí lọ́lọ́run wọn kọ́kọ́ tírèsì kó tó gba nǹkan lọ́wọ́ ẹ̀ tó bá ti di pé ọkàn rẹ̀ yóò jọ ń tòun ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ bọ́lọ́run ọba gbà lọ́wọ́ ṣé sàárà rẹ̀ wà wéèsì ni ajìyà yẹn báyìí rò sàárà yẹn wéèsì ẹni tí ó gbọ́ wà á yóò wá gbà lọ́wọ́ rẹ̀. torí òun ṣe déédéé pẹ̀lú ọkàn. ó ṣe déédéé pẹ̀lú ọkàn tí ẹni tí ibẹ̀yìn. náà alukur'ani mo fẹ́ ká wáyà kan. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. Olúwa ní alam ya'lamu anna Allaha huwa yaqbalu tawbata an ibadihi wa yakhusu sadaqat. Alam ya'lamu anna Allaha huwa yaqbalu tawbata an ibadihi wa yakhusu sadaqat. Wa anna Allaha huwa at-tawwabur rahim. Olúwa ní alam ya'lamu wọ́n mọ̀ ní anna Allaha pé mi Ọlọ́run tí mo ní wá ọba náà ani ibadihi ajuwa ya bayro ẹ̀kọ́ wẹyọ kan nínà ọkọ̀kọ́ kò tí sọ̀rọ̀ sàárà ọ̀rọ̀ sàárà ló fẹ́ sọ ọwọ́ ní huwa yaqbalu tawbata ani ibadihi àkọ́kọ́ ń ta kọ́kọ́ retí lọ́dọ̀ ẹni ọba fẹ́ ṣe sàárà tó fẹ́ àgbà lọ́wọ́ òun ni kọ́kọ́ túbá ná tó bá wọn kó òun ṣe tí ọ̀dá sí mi Ọlọ́run kó túbá rẹ̀ tí ọba ti túbá rẹ̀ nígbà sàárà lọ́wọ́ ẹ̀ àmọ́ tó bá ti túbá tí mo gba túbá rẹ̀ wa yakhusu sadaqat èmi Ọlọ́run ẹ̀ṣẹ̀ wá gba sàárà lọ́wọ́ rẹ̀ ibi tá ti mọ̀ ní wípé àkọ́kọ́ sàárà máa lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run wọ́n tẹ́wọ́ gbà yóò di tẹ́wọ́ gbà rẹ̀ náà èyí tá fi wá mà wípé ṣèyítánì máa gba sàárà àyà yìí tú àtúnrí bí àyà míì náà tóun náà tún sọ̀rọ̀ rẹ̀ sàárà tó bá jẹ́ sàárà tó ń má ẹni ó ṣe ọkàn rẹ̀ ń má ebi ó ti má ló ti rówó kọ̀pà yẹn lẹ́kún ó rówó lọ́nà tó má ọwọ́ abẹ́ náà fún ọba tó má gẹ́gẹ́ bí pé inna Allaha tayyib wala yaqbalu illa tayyiba bọ́lá òun ti wí pé òun ò ní gba tó dọ̀tí àbí tó má tó bá ti wá fẹ́ ṣe sàárà àyídà wọ́n fẹ́ fún yàn lówó ni àbọ̀ fẹ́ fún yàn lásọ àbẹ́ fẹ́ fún yàn níwèé Mákà àbẹ́ fẹ́ fún yàn kọ́kọ́rọ́ mọ́tò tó bá fẹ́ fi lé ẹni tó fẹ́ gbà á yẹn lọ́wọ́ tọ́lọ́run bá ti tírèsì ọkàn rẹ̀ tó bá yẹ kọ́kàn rẹ̀ bá mọ́ dédé ntọ́lọ́run fẹ́ ìbẹ̀rù Ọlọ́run ń bẹ lọ́kàn rẹ̀ ó ti yé ọwọ́ rẹ̀ sì má iṣẹ́ rẹ̀ má ntọ́fẹ́ mú àwọn ọ̀dọ̀tí kó tó fi lé ẹni tó fẹ́ fi lé lọ́wọ́ àwọn ọwọ́ Ọlọ́run ní òde sí. Masha Allah. ìmọ̀ ní òde sí ọwọ́ Ọlọ́run sàárà ní òde sí tọ́ba ti wá dé sọ́dọ̀ Ọlọ́run ọlọ́ lè jù síbi tọ́lọ́run máa fi àwọn sàárà sí tọ́rọ́ lọ́run láàyè tí ń fi gbogbo sàárà tí èèyàn ṣe sí. òtí èyí tó bá já sí pé kọ̀ má ọ̀nà tó gbà rí ọ̀má bóyá àwọn kan ń sunkún àwọn kan tó pa lẹ́kún àwọn ń sunkún ní lọ́wọ́ owó tó ń wá gbà lọ́wọ́ wọn lówó ẹkún yẹn lọ́wọ́ lóun fẹ́ rán ẹnìkan Mákà wá múwèé Mákà yóò fi lé òun tọ̀hún lọ́wọ́ èyí tọ́lọ́run fi tẹ́wọ́ gbọ́ Ọlọ́run wá gbà dànù lọ́wọ́ rẹ̀ tọ́ba ti wá gbà dànù Ṣẹ̀tánì òun ní sì máa jẹ bọ oríta ẹ gbọ́ wọ́n wà nípìn tòun ni yóò wà náwó gbé ó ti ń já sí pé sàárà rẹ̀ náà wéèsì àbí kò wéèsì ọlọ́dọ̀ Ṣẹ̀tánì rẹ̀ torí ibi tóun náà ti rí ó ti ibẹ̀ náà ni sàárà rẹ̀ padà sí. ń bọ̀ àbá ń bọ̀ ń tí a fẹ́ sọ pọ̀ yé tètè máa lọ ní. ibi tá a ti mà wípé Ọlọ́run a máa gbà á fún rẹ̀ èyí tí ó bá jẹ́ tiẹ̀ àfi ilẹ̀ ńlẹ̀ẹ́lẹ̀ kí Ṣẹ̀tánì wá gbé nǹkan ẹ̀ ẹ jẹ́ padà sọ́dọ̀ Kábílà àti Hábílà níjọ́ kìíní àná lọ sọ̀rọ̀ ìyàwó tí àwọn méjèèjì ń jà sí ẹ̀gbọ́n àtàbúrò Kábílà àti Hábílà Ọlọ́run wa ní tó kù ní wípé ẹ̀yin méjèèjì ẹ gbé sàárà yín kalẹ̀ watlu alayhim naba bunay Adama bil haqq. Ọlọ́run ní wa anábì bá ń ka ìró àwọn ọmọ anábì Adama méjèèjì ibnay Adam iz qarraba qurbana ńjọ́ wọ́n gbé kurbanu wọn wá dọ̀ Ọlọ́run farabalẹ̀ àfà kí ni wọ́n ní wọ́n gbé àdọ̀ Ọlọ́run wọ́n gbé kurbanu ẹ̀ wá gbogbo wa la gbọ́dọ̀ máa ṣe kurbanu gbogbo wa la sì ń ṣe kurbanu láyé kò sẹ́ni tí ń bẹ láyé tí ó máa ṣe kurbanu
bẹ́ẹ̀ ó bá ṣe kurbanu sọ́dọ̀ Ọlọ́run kò ní débi tí ń lọ gbogbo ẹni tí ó bá fún Ọlọ́run ní kurbanu ẹ̀ kò ní débi tí ń lọ kọlọ́nà tá a gbà ṣe gbogbo ọ̀nà náà là á gbà ṣe kurbanu sọ́dọ̀ Ọlọ́run àmọ́ mo fẹ́ kí nǹkan kan ó yé wa òun ni wípé ọ̀nà àgbà tí àwọn èèyàn gbà ń túmọ̀ kurbanu yàtọ̀ fún bí Ọlọ́run ṣe gbé kalẹ̀ àwọn èèyàn ti mú lóga kurbanu tí Ọlọ́run gbé kalẹ̀ fúnra rẹ̀ wọ́n ti lọ lè gbé fún ẹbọ tí ó jẹ́ ti ṣèyítánì a sì gbọ́dọ̀ fún ṣèyítánì nípìn Ọlọ́run ẹ gbọ́ a gbọ́dọ̀ fún nípìn Ọlọ́run kẹ́límà kurban Ọlọ́run nìkan ló ní èyí tó bá ti jẹ́ ti ṣèyítánì ẹbọ nù àmọ́ kẹ́límà kurban mahus al-kurban mahus min al-qurb abade nǹkan tí yàrá máa yutaqarrabu bihi ila Allah nta máa fi súnmọ́ Ọlọ́run tó yẹ pé tó bá akaso tó bá ti lè ṣe tọ́lọ́run bá fi gbà lọ́wọ́ rẹ̀ Ọlọ́run ti fọ́ mara nu Allahu akbar ọgbàṣẹ́ rẹ̀ nu èyí tó jẹ́ ti ṣèyítánì náà àwọn tí gbé yín náà ń bẹ táwọn ọlọ́ lè gbé fún tóun náà bá gbà lọ́wọ́ wọn àwọn náà fún ní tí òun náà béèrè lọ́wọ́ tiwọn. gẹ́gẹ́ bí táwọn èèyàn dáadáa ṣe nú àwẹ̀ yìí fáwọn. gẹ́gẹ́ bí táwọn èèyàn ṣe dáadáa nú àwẹ̀ yìí fáwọn èèyàn agbérẹsì yìí agbémílò agbémílíkì àti nǹkan báyìí afúnyín lówó ya kókòránì yìí fún yín wọ́n fi ń wojú rí Ọlọ́run kùrùbánù ni wọ́n ń gbé wá hùn kí ni mo ní wọ́n ń gbé wá tọ́lọ́hùn nù kùrùbánù èyí tí wọ́n fi súnmọ́ Ọlọ́run ni wọ́n pè ní kùrùbánù tọ́lọ́hùn bá ti wá tẹ́wọ́ gbà lọ́wọ́ yàn ọ̀rọ̀ yẹn ti lójú túnú ìgbà tí kábílà àti hábílà táwọn méjèèjì gbé kalẹ̀ hábílà òun gbé àgbò kalẹ̀ àgbò ní kurbanu ti ẹjọ́ náà kábílà tóun ní òun lòun lẹ́tọ̀ọ́ sí ìyàwó tí ń jẹ̀gbọ́n òun gbé nǹkan oko kalẹ̀ àwọn méjì gbé kalẹ̀ Olúwa ní fatuqbila min ahadihima walam yutaqabbal min al-akhar. àwa lọ tírèsì ẹ̀mí ti hábílà a rí pé ẹ̀mí tiẹ̀ má dáadáa ju ti kábílà lọ tuqbila min ahadihima àwa gba tiẹ̀ nìkan nù wọn ẹni àgbà tiẹ̀ náà ní hábílà walam yutaqabbal min al-akhar àgbà ti kábílà ti ń jẹ́ ẹ̀gbọ́n èyí tó tàbí gba ti kábílà Ọlọ́run tírèsì ọkàn rẹ̀ orí pé ọkàn rẹ̀ yóò máa sọ́mọ ìyá rẹ̀ níwọ̀n tí kọ́kàn rẹ̀ ọmọ òun kọ̀gbá lọ́wọ́ ẹ̀ nígbà wá di pé kọ́ gbà tí ọ wá gba ti hábílà nítorí wọn lè ṣe títí ẹ̀ gbà títí èmi ọgbà ọ wá dá lóhùn pé innama yataqabbalu Allahu minal muttaqin àwọn tó bá bẹ̀rù Ọlọ́run lọ́lọ́run máa gba sàárà wọn ṣe ẹ tọ́ra stand ọ̀kan nù ẹlẹ́ẹ̀kejì ń bẹ sàárà ṣíṣe àwọn èèyàn ń ṣe sàárà àtọ́gbọ́ àmọ́ tó bá dàl kíyàmà tí wọ́n bá ń béèrè sàárà àwọn lọ́dọ̀ Ọlọ́run ó ju ebi ọwà fún wọn mo fi sọ lẹ́ẹ̀kan wípé ọ̀nà méjì sàárà máa lọ ọ̀pọ̀lọpọ̀ sàárà ọ̀dọ̀ Ṣẹ̀tánì lọ́pọ̀lọpọ̀ rẹ̀ máa lọ ó ti yé kọ́dà sàárà tó bá ní kárí mi nú ó ní mọ́ nù aboniriyahu akila ń pè alminna kílẹ̀ ń pè alminna awuriyah sàárà tó bá ti nírègún pé ládùúgbò tá a ṣe fún ọ yìí gẹ́gẹ́ gan kọ́dà àwọn tí wọ́n ń fún yín ní sàárà yìí àwọn tó ń fún yín ní nǹkan yìí bí yẹn bá ti ń disturb yín púpọ̀ pé èsè ẹ̀ka lè wá ń dákọ̀ mi kétò tó parí ó yẹ kẹ́ máa dákọ̀ mi lẹ́ẹ̀mẹ́wàá ó ti yé báwọn sàárà rẹ̀ ọ̀dọ́dọ̀ Ọlọ́run ma ó ti bọ́ sọ́dọ̀ Ṣẹ̀tánì torí amalun fi riyahu ma fi idya iṣẹ́ tí riyahu bá ti wà ń bẹ kò ní sí malẹ̀ ń bẹ Ọlọ́run ò sì ní gba tí ọba ní malẹ̀ tó gbogbo ẹni tí ọba sàárà ó ní àwọn sàárà yìí títí sàárà fi máa dọ́dọ̀ Ọlọ́run àti kọ́kọ́ mà ní ṣe wípé ọ̀nà méjì ni sàárà máa lọ sàárà kan bẹ tí máa lọ́dọ̀ Ọlọ́run ọ̀kan bẹ tí máa lọ́dọ̀ Ṣẹ̀tánì èyí tí máa lọ́dọ̀ Ṣẹ̀tánì ni òun lọ́wọ́ pọ̀ ẹ̀mí ẹni tó ṣe ní ó dìtámì ibi tí ẹ̀mí rẹ̀ ní ó dìtámì ibi tí sàárà rẹ̀ ọ lọ àbí kó sì jẹ́ ìtọ́bọ́lẹ̀ tí Ṣẹ̀tánì wá sàá náà Ọlọ́run wá júwe fún wa ọ̀nà wo lálẹ́ gbà tí nǹkan yóò fi dọ́dọ̀ òun àwọn àwo lálẹ́ fún òun ti júwe àwọn tá a fún wa pé àwọn yìí tẹ́ ẹ bá fún àwọn yìí yóò yára tètè dọ́dọ̀ èmi Ọlọ́run dáadáa Ọlọ́run ti júwe kò sí ní téèyàn ebi ṣe èèyàn máa ń fowó ṣe sàrà èèyàn fi mọ́kà ṣe sàrà èèyàn fi mọ́tò ṣe sàrà àáfilé ṣe sàrà ó ti yé gbogbo nǹkan là á fi ṣe sàrà kódà àáfi ìmọ̀ràn ṣe sàrà
lówó yìí nìkan àmáyí màrà ya bọ́ bá lo kiri yìí pẹ̀lú ògbó ọlọ́run ọ̀sọ̀ sídi àbí ìmà kò sí ní téèyàn bí ṣe sàrà àbòbí náà ṣe sàrà mo fún ọlọ́mọ yìí mo yọ̀ǹdẹ́ fún ọ. Ànábì ní ittaqun nara walaw bi shiqqi tamra ẹbẹ̀rù náà ẹ̀rí náà kú ọlọ́run ara yín kọ́dà bó ṣe ẹ̀ la obì kan. Ànábì ní wa in lam tajid fa bi kalimatin tayyiba bọ́ bá ti wá rí kó o ní n tó lè fi ṣe ìwọ náà sọ̀rọ̀ rẹ̀ jọ̀rọ̀ rẹ̀ ọmọ ajáde lẹ́nu rẹ̀ inú Ramadan yìí nìsín ọlọ́run lọ́ọ́ máa yí ọ̀rọ̀ burúkú ẹlòmíín sì sọ sí ọmọ ìyá rẹ̀ tọ́mọ ìyá rẹ̀ ò sì dìsáàfù ọ̀rọ̀ tó sọ ni ẹni bó ti sọ òun nìsín àbá òun náà ṣe sàárà fún Ṣèyítánì gbogbo wa pé ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọ̀rọ̀ tí ọ̀dà ni máa jáde lẹ́nu rẹ̀ ọ̀rọ̀ tí ọkàn ọ́ ọ̀rọ̀ tó ní mà nípa rẹ̀ lọ́gbọ́n tọ́lọ́run bá bí ọ pé sọ nítorí sọ yìí sọ sì má yóò ní ọlọ́run ọmọ o àwọn kan náà ló lé lẹ́ lòun kò bó o ti kó òun èèyàn ti kó ṣe ìdánimọ̀ra o ti yé náà ayàtọ̀ wa jẹ́ amabitájú sí tí ó fi dọ́dọ̀ ọlọ́run ní wa nẹ́bí àwọn kíní yìí àwọn èèyàn rẹ̀ yìí wọn ọ̀gbọ́n mi yé mo ti sọ̀rọ̀ sàrà àmọ́ kò yé wọn wọ́n tún bọ̀ wá bí ọ léèrè wípé yasalunaka madha yunfikun wọ́n ní kí ló ní a máa ná àwọn òun ló ní a máa fún. kul ma anfaqtum min khairin ọlọ́run ní a sọ fún wọn tí wọ́n bá ti dọ́dọ̀ rẹ̀ tó bá béèrè pé ma anfaqtum min khairin gbogbo tó bá fẹ́ nánú dáadáa láyé àkọ́kọ́ ẹni tí wọ́n kọ́kọ́ ṣe é fún tí ó dọ́dọ̀ èmi ọlọ́run ẹ ṣe fáwọn òbí méjèèjì gbogbo ń tọ́ bá ṣe fún ìyá àti bàbá rẹ̀ lóore ọgbọ́ kùrùbánù rẹ̀ ló gbéhùn sọ́dọ̀ ọlọ́run ó fún ọlọ́run ní kùrùbánù rẹ̀ nù ẹ̀yàn kwájú sọ́lẹ̀ ká pé kùrùbánù ọlọ́run ló ní ibi wọ́n ń tú sí òun kọ́ ọlọ́bẹ̀ a gbọ́dọ̀ dá a padà sọ́dọ̀ ẹni ó ní kẹ́límà kùrùbánù ni pé n tó gbé kalẹ̀ tó fi sàkàsọ̀ sí àníyàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run tí mo gbé fún ọ yìí bọ́ ọba tẹ́wọ́ gbà rọ́ọ̀ mi tí mo fi béèrè ni tó bá ti gba nǹkan òun lọ́wọ́ rẹ yóò fún ọ ní tó béèrè dédé irú ẹ̀ náà làwọn tí ń gbé sọ́dọ̀ Ṣèyítánì náà làwọn náà ó béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ òun náà sì máa fún wa òun náà máa fún wa àmọ́ èyí tọ́lọ́ ń bá fún ni òun lóore wa ma indallahi khayrun wa habqa ọlọ́run ní ìtẹ́ bá gbé wádọ̀ mi tí ń báyìí fún yín òun ló lóore òun ní òjìṣẹ́ kú ẹ̀rẹ́ yìí tí Ṣèyítánì tọ̀ òun bá lóun fún yín bàbá ti fún yín yóò tún gbà tó jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ yín. yasalunaka madha yunfikun. bá ń sọ fún wa pé kí ni ká máa ná àwọn àwọn oníká fún. kul ma anfaqtum min khairin. sọ fún wa pé gbogbo ń tẹ́ ẹ bá nánú oore láyé. falil walidayni. ẹ fún ìyá àti bàbá yín ẹ ṣe fún wa ń bẹ̀. wal aqrabin. al aqrabin àwọn tó súnmọ́ yín àwọn mọ̀lẹ́bí yín ẹ ṣe fún wa ẹ ṣàánú wa ẹ fún wa ń bẹ̀ tẹ́ ẹ bá ti ṣe fún wa ń bẹ nú àwọn olówó tí ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń tọ́jú ìyá wọn pẹ̀lú owó tán ní wọ́n sì ń tọ́jú fámìlì wọn fámìlì ò kíbò sí ìnira bẹ́ẹ̀yàn bá ní owó táwọn fámìlì rẹ bá ń kíbò sí ìnira bọ́ bá ṣe ẹgbẹ̀rún ń ta ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ à á ṣe ilé ká tó ṣe ta ni ọgbọ́ ọlọ́run ní ẹ bá ṣe yíwọ̀n tán ẹ kú ọmọ ẹ má ti dákẹ́ wálìyàtàmà ẹ máa wá àwọn ọmọ òrukàn bí wọ́n bá wà káàkiri àwọn motherless baby àbí àkíyà abẹ́lẹ́ ẹ̀ máa ń pè wọ́n kí kíní kan kí ẹ máa wá wọn àwọn ọmọ òrukàn àwọn tí ò níyà lẹ́yìn níyà ní bàbá ẹ débẹ̀ ṣàánú wọn ẹ fún wọn ọlọ́run tẹ́ ẹ bá ṣe yọ̀ dọ́dọ̀ mi. almasakin àwọn tó já sí wípé àìní lọ́sọ wọn di jòkó jẹ́. walmasakin. àwọn tí ò ní ga tí ò ní go wọn à nílé tí wọ́n ń sùn wọn à nílé eré wọn à lásọ̀ọ́rí wọn à ní nǹkankan àwọn náà wá jòkó tọ́lọ́run kó dijọ́ tọ́lọ́run bá dé àtayátì Allahu bi amrihi. ìpolówó àkówọlé ìsàkàrọ̀ kàdá. lọ bisimilayi ọ̀yà sáré polówó náà kíá. alhamdulilah alhamdulilah alhamdulilah. Viva Plus detergent, a quality cleaning powder from Aspira.
Akáwọ̀ láti ìpolówó wa. Abala tí ọgbọ̀n ṣẹ́jú tó kù yìí, àwọn alájà wa Mùínà Ṣàgáyà, olóyè bàbá ọlọ́lá ọba ìgbàlú Ìlọrin tó bẹ̀rẹ̀. Àwọn ni wọ́n gbé tán. Lálábà àwọn ibi àwọn bí àwọn ní ìjọba ọba àwọn sàlékún kẹfún. Àwọn ọmọ àwọn ọ̀nà alágbàríkà. Anakumullah. Àmín. يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين ọ̀dọ̀ àwọn méjì واليتامى ọ̀dọ̀ àwọn mẹ́ta àwọn ẹlẹ́ẹ̀kẹrin làwọn tí ò ní almasakin nab وابن السبيل wabna zabil bí àwọn ọmọ kéwú ibn zabil ẹni ó wá láti ìlú kan wá kéwú ńlọrin ó wá dínú ramadana yìí ó wá fún gbogbo tí ìgbà wẹ̀ tán ó ti òun náà wá ń gbádùn bí ìgbà tó wá ń lu wọn ọlọ́run ní ẹ ṣe fún wọn ẹ wo nǹkan kí lọ́lọ́run fẹ́ ká lò ń bẹ̀ ọlọ́run fẹ́ olífà àti ráfà àánú àti àjọṣepọ̀ kí tálíkà àtolówó kún ọjọ́ dúró pọ̀ kínú olówó náà wá dùn bí ìgbà tó jẹ́ pé òun náà dé èèyàn ńlá lòun náà nígbà tí èèyàn bá dúró ti gọ́fúnà tí tálíkà tí ẹni tí ò ní kankan tí ò ní 100,000 lákàntì òun àti gọ́fúnà wá dúró gọ́fúnà wá ọjọ́ bá wọ́ gọ́fúnà rẹ̀ ni òun náà rẹ̀ ni wọ́n jọ ọwọ́ fà mọ́ra inú tí ọ náà wá dùn pé èmi náà àṣeyàn lòun náà ogun tọ́lọ̀ ń fẹ́ á lò náà nù. náà ìgbà tó yá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jókòó ń jọ kan àwọn sàhábà ogun wọn jókòó ń bẹ̀ torí wọn bá jókòó tí nǹkan kan bá dé wọn máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ lásìkò ẹ̀ torí sàárà àtẹ́rí yẹn sàárà azakat sàká yíyọ inú sàárà ló wà kí mo gbé sàká yíyọ inú sàárà ló wà sàkátà máa yọ lọ́dọọdún inú sàárà ló wà sàkátùl fitri òun náà ọ̀kẹ́ nínú sàárà lòun náà kò sí ntọ́lọ́ ń fi àṣẹ pé torí àwọn tálíkà tí ò ní káwọn náà wọ́n fi máa banújẹ́ ni kọ́dà nínú sàkátùl fitri àtúnyọ ní sinú Ramadan yìí nìsín ọlọ́run fẹ́ ká gbé yín sínú àwẹ̀ Ramadan yìí torí wípé àwọn tí ó bá rí nǹkan tí wọ́n jẹun tínú wọn lè dùn káwọn náà lè dunnú kákárí wọn along làwọn ìmáàmù tún sọ̀rọ̀ ń bí ọ̀rọ̀ sàká yìí náà o àwọn ìmáàmù sọ̀rọ̀ ń bẹ́ o torí káyọ̀ sàkátul fitri àwọn ìmáàmù tún yára wọn ní mímọ̀ lórí ẹ̀ àwọn kan ní káyọ̀ ní alẹ́ ọdún kù ọ̀la gbọ́ a ti parí àwẹ̀ báyìí a lọ yídì lọ́la àwọn kan ní ayọ̀ lálẹ́ rẹ̀ àwọn tó gbẹ́sẹ̀ lé òun Imam Maliki àti Ahmadu ọmọ Ambali àti Imam Shafi'i àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn ní tó bá kọ̀ látà lọ yídì káyọ̀ Abu Hanifa ní rárá àwọn ọgbà bẹ́ẹ̀ àwọn náà máa takura wọn gbà náà báwa náà ti máa takura wa nísì àmọ́ ìtakura wọn ni ìmọ̀ ni wọ́n fi takura wọn wọ́n sàǹfààní ń bẹ̀ ni wọ́n yẹ fẹ́ pé takura wọn wọ́n yẹ fẹ́ ebú takura wọn Abu Hanifa wa yà pa pé ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ń bí ẹlọ́run ibi ẹ̀yin gbọ́ yé sínú ibi èmi gbọ́ yé sí ni wípé ká yọ ní àárọ̀ ọjọ́ ọdún ba'da tulu'il fajr lẹ́gbàá tálù fájà níbà yọ láàárọ̀ ọjọ́ ọdún tí tálíkà ní ń wo bí pa pé ṣé bí ọwọ́ apá àwọn lọ yìí náà ni ẹ kàn yọ sí gùù lẹ́ẹ̀kan náà ni lójijì ẹ wàá surprise yẹ wọ́n ní ká ṣe ń surprise ọgbọ́ a ṣe ń surprise pàṣọ surprise láti ṣe nù ẹ wàá yọ sí Abu Hanifa lọ́sọ̀ yẹn o Abu Hanifa tó sọ yìí wọ́n á ní ṣe kí Abu Hanifa kí gbẹ́sẹ̀ lé ó ní tó ń gbẹ́sẹ̀ lé ni pé qad aflaha man tazakka ó ti jèrè ẹni ó bá yọ zaka wa dhakara isma rabbi ifadọ̀la ń yọ zaka tán báyìí ní ọkàn lọ yìí di ó lè kírun ni ayọ̀ ọlọ́run lòun tẹ̀lé ṣé àwọn agbẹ́ni tó gbọ́ yín wọ́n yé ń bí ọgbọ́ yé sínú àwọn tọ̀hún náà gbọ́ yé síbì kan iná ni ikhtilaful ahimma rahmatul lil umma ọ̀rọ̀ zakanu kọ́dà nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn Ahmadu ọmọ Ambali àti Imam Maliki àwọn tó lè yẹn lè yọ ní ọdún kọ̀túnla àtọdún kújọ́ mẹ́rin ọdún kújọ́ mẹ́rin àlèyọ ọdún kọ̀túnla àlèyọ so báwọn àfa àti so èyí ó wù tó bá wù lè jẹ́ mbẹ́ inú sàárà náà ló sí náà sànábì wá jòkólẹ̀ ọkùnrin yìí wọlé wálẹ̀ kan náà tálíkà ni kò ní nǹkan kan gbogbo aṣọ rẹ̀ dọ̀tí àwọn sàábé sí pọ̀ ó ní ya Rasulullah ó ní wọ́n sí ọlọ́run zahaba alùdùsúrí bil hujur àwọn olówó láńlá ti gbé wọ́n ti gbé ládá lọ tán gbogbo àwọn olówó ọwáka àwọn olówó tí wọ́n ti lọ pẹ̀lú ládá anábì dákẹ́ wo ó ní yusalluna kama nusalli báyà ti ń kírun làwọn náà ń kírun wa yasumuna kama nasum à ń gbàwẹ̀ Ramadan àwọn náà ń gbà
bákan náà lájọ wa àwa yìí kú ọ̀nbí àwẹ̀ àwa yìí kú ọ̀nbí irun àwa yìí kú ọ̀nbí àwọn dáadáa mi àmọ́ n tán fi jù wá lọ tó bá àwọn jẹ́ ni pé yatasaddaquna bi fudul amwalihim àwọn fi àwọn owó wọ́n owó ṣe àǹfààní fáwọn èèyàn wọ́n náwó fáwọn èèyàn wọ́n kọ́ mọ́sálásí wọ́n rán yàn Mákà wọ́n ṣe gbogbo ẹ̀ báwọn bàbá olùdásílẹ̀ bí ibi tí ajiwa Lukman bí tí í ṣe àti báwọn olú àwọn ńláńlá kọ̀ọ̀kan àti turaki wa Malam Zoli Mustafa gbogbo ayé wọn ti ṣe dáadáa bẹ́ẹ̀ ni danhiya alájiwa ẹnjìnìyà kalẹ́gàwó gbogbo inú Ramadan ẹ̀rọ lọ́mọ yorí tí wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn náà lọ́lọ́ ní ọdọ́dọ̀ wa alhamdulillahi rabbil alamin alhamdulillah àwọn sọ fún Ànábì wípé àwọn ń ṣe sàárà bẹ́ẹ̀ àwọn òróró táyà ṣe sàárà tí wọn ò ti kó gbogbo ládá tó ráyà Ànábì ní rárá qad ja'ala Allahu lakum ma tatasaddaquna bihi Ọlọ́run ti fẹ́ yín náà lójú ọ̀nà dẹ́mọ̀ bí ṣe sàárà wọ́n ní kílọ̀ náà Ànábì ní inna kulla tasbihatin sadaqa subhanallahi ìdáyìn nǹkan kílẹ̀ ń ṣe sàárà ni wa kulla tahlila sadaqa la ilaha illallah wa sàárà ni wa kulla tahmidati sadaqa alhamdulillah sàárà ni èyí tẹ́ ń ṣe òun náà tó Ànábì ní ẹni ẹ máa lè ṣe bẹ́ẹ̀ bá lówó ẹ máa ṣàdúà ìwọ náà tó bá lówó tó ní nǹkankan a máa ṣàdúà o máa fàdúà ránṣẹ́ sí gbogbo mùsùlùmí tí máa fi ránṣẹ́ sí ìlú rẹ̀ sàárà ni wọ́n náà ń ṣe òun àtàwọn òkú nígbà wọn múra tí wọ́n ń lọ wọ́n ní tọ́ àwọn ti gbọ́ wọn lọ Ànábì ní ẹwà ó tó kẹyọ kan Ànábì wá dùn wọn nú yẹnyẹ Ànábì ní ẹwà so ẹníyàwó ńlẹ wọn ní àwọn níyàwó Ànábì wá fi bud'i ahadikum sadaqa nassun sarih Ànábì gbé wọn débẹ̀ ó gbé wọn débẹ̀ nù fi bud'i ahadikum sadaqa ìyàwó yín ń jọ tó wà tíyàwó rẹ̀ bá ṣe súnà ṣe súnà lọ́jà láàlì rẹ̀ láti rí bẹ́ẹ̀ di wọn náà sàrà ni kọ́dà bọ́ ma bá jáde ń bẹ́ yọ lálùbáríkà so èyí wọn láfi mà wípé sàrà owó nìkan kọ́ eré èyí wọn mo ti wá fẹ́ sọ̀kalẹ̀ wálé lójú nǹkan sọ lákọ̀ọ́kọ́ pé Ọlọ́run má jẹ́ sí wa gbọ́ mi mo ti wá fẹ́ sọ̀kalẹ̀ nu ìlú tá a wà yìí Ìlọrin yìí sàrà àwo ńlá gbà sàrà àwo ni wọ́n ṣe fún Ìlọrin tó fi rí báyìí àti pé ta lẹni náà tó ṣe sàrà fún Ìlọrin tó rí báyìí ẹ wo Ìlọrin ni ìlú wo la lè fi Ìlọrin wé láyé kò sí ìlú tá a lè fi Ìlọrin wé tó ju Mẹ́kà àti Madina náà lọ ta lẹni náà tó ṣe sàrà fún wa Ìlọrin tó báyìí òun náà làáfà àgbà ṣe wà Alimi ẹjá ṣe wulẹ̀ kan náà ẹjá ṣe wulẹ̀ kan sí ẹjá ṣe wulẹ̀ kan sí wallahu ya'simuka minan nas la takhafu darakan wala takhsha wala hawla wala bá ti dákọ̀ sí wà Alimi tá à ń ṣe wù bàbá tí ń bẹ̀ ń bẹ̀ lónìí náà àwọn náà là ń dákọ̀ ni tọ́ra àwọn náà nà làrú lé àfa Alimi àfa àgbà Sheikh Alimi agbọ́nú tàpẹ́ngbọ́jọ́ sí wà Alimi dé pẹ̀lú àwọn ọmọ akéwú wọn jọ náà àfa Alimi ní ọgbọ́n ẹwà wọn kó wọn jọ wọn ẹjẹ́ àfìjọba ẹ̀sìn lélẹ̀ nílùú yìí àfìjọba ẹ̀sìn lélẹ̀ nílùú yìí gbogbo wọn àpapọ̀ àfa Alimi wa ní tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé èmi ní tẹ́ ta sá ṣé wà Alimi wa kó ń tẹ́ ń bẹ lọ́wọ́ wọn jáde ńjọ́ náà tó jẹ́ àṣírí tí wọ́n fi mú ìlú dúró tí nǹkan kan òfin ní mèlú náà oríṣiríṣi Alimi ṣe fún wa pọ̀ sàárà mo fẹ́ sọ sàárà tí wọ́n ṣe fún wa ni o lẹ́fì mọ̀ pé kullu tahlila dharaka wa kullu tahmida dharaka wa kullu tasbiha sadaqa wa kullu takbirati sadaqa ṣé wà Alimi wa fún wa wípé a gba àwẹ̀ 30 ọjọ́ bá a ti gbọ́ nínú tàn àwẹ̀ 30 ọjọ́ tá a gbà yìí ń tẹ́ máa sàré ó kọ Ọlọ́run tẹ́ máa àzírí tẹ́ sàré ọjọ́ kọ Ọlọ́run táyé ṣe kùrbánù sọ́dọ̀ Ọlọ́run mo ti wílẹ̀ kan àbá Alimi wa fún wọn ní làbídùn wọ́n fún wọn ní làbídùn 60 ẹnìkọ̀ọ̀kan 60 wọ́n máa jẹ kánsárì wọ́n sì máa jẹ kánsínú lẹ́yìn làbídùn ni wọ́n gbọ́dọ̀ jẹ nǹkan lẹ́mì wọ́n sì gbọ́dọ̀ jẹ nǹkan kama làbídùn nìkan náà ni ẹ wo wàhálà kéèyàn máa jẹ làbídùn sáré àti làbídùn ní sínú wọ́n wá ṣiṣẹ́ yìí kalẹ̀ fún àwa tá ń bọ̀ wá kí ni wọ́n ṣe fún wa sàrà wọ́n ṣe fún wa ó jẹ́ abárọ̀rùn ìrọ̀rùn lábá Ọlọ́run òfìlú yìí dààmú wa ìmá dúpẹ́ wípé bí Ọlọ́run ti ní kí ajáde ni òun ni bíyàn bá òun mo fi sọ́njọ́ kan pé ana hillun fi hadal balad èrí ni mo bá dé àyìn ìbẹ́sẹ̀ wa walillahi alhamdu náà wọ́n wá parí ẹ̀ nígbà wọ́n parí gbogbo tí wọ́n sàtánjọ́ náà
Mọ̀lánà Sheikh Alimi àfàgbà ó wá ń sọ fún wa pé a ti parí àwọn láti parí iṣẹ́ ìtọ́lọ́hún fi hàn mí lérí iṣẹ́ yìí pé a fi mọ̀ bóyá dùn àgbà bóyá lu yọ sẹ́kù pẹ̀lú ẹ̀sìn àti gbogbo ntá fi ta tọrọ ń bẹ̀ òun ni kárẹ́ ni tí òun ni jẹ dàbí dùn tiẹ̀ tán. ṣé o tún àsìmọ̀ tẹ́lẹ̀. Wọ́n kálukú ọmọ dépò tí wọ́n fi pamọ́ wọn ò sọ láti bẹ̀rẹ̀ kò sì tó jẹ tẹ́lẹ̀ ìgbà àwọn gbogbo ń kálukú wọn àbá ṣéwùsáàsì lé ní ó kù mẹ́fà lọ́wọ́ tòun àwọn ọjọ́ kan bẹ tóun ò rí bí jẹ ní sárì ẹ̀gbọ́n òun sùn òun ò rí bí jẹ ní sárì mẹ́fà ní nígbà wọn mẹ́fà lọ́wọ́ rẹ̀ ṣọ́ alímì ni ẹ máa lọ ìlú yọ sẹ́kù ìlú bí Mákà àti Mádínà ó ti sẹ́kù náà nílùú yìí náà sẹ́kù kí ni wọ́n wá tọrọ fún wa níjọ́ náà tó fi já pé àfa alímì ṣe sàrà fún wa òun ni pé Ìlọrin yìí àfa alímì kó àwọn àṣọ iṣu ó béèrè àwọn nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run kó ṣe fún lu yìí inú ẹ̀ ni pé òun ọ̀fẹ́ ẹbọ nílẹ̀ yìí Alukurani nìkan lòun fẹ́ kọ́ máa ṣèjọba ẹbọ gbọ́dọ̀ wá béèyàn bá gbé ẹbọ kan wá láti ìlú kan sí àyín tó gbé sínú yàrá wàláhì summa billahi alladhi la ilaha illa huwa kó pè nílùú wọn bí tí pè lọ́hùn kọ́ da lóhùn tó bá ti dé àyín kò ní da lóhùn wa torí mi ti rẹ́ni tó sọ bẹ́ẹ̀ pé òòsà tó ń gbé wá ń lu àwọn tó ń gbé sínú yàrá kọ́ńbọ̀dù tó ń mọ bá sọ̀rọ̀ ń lu àwọn tí máa dáhùn kọ̀ dáhùn mọ́ Ọlọ́run ti gbé padà sílùú mo ní ọgbẹ lọ náà ni ìyá yín òyìn ò lè gbé ó sàwọ bí ìyá àbí kó gbé ẹbọ wọ̀yà yín tó o bá pé kò ní dáhùn. ẹ̀yin ṣe ra yín ni o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ kò gbọ́dọ̀ dáhùn. orú àlùkùrá àtò odò kínú orú àlùkùrá ni ọ̀pá tó bá ti wọlé yìí àbá alimi ti tọrọ ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ìlú yìí òun fẹ́ kọ́ lọ́wọ́ sí ní fọkànbalẹ̀ ó ti yé báwọn ẹjọ́ àwa ti gbọ́n tá a ti wà ń kékèké tá a ti gbọ́n ju walilahi alhamdu ogun ọjà lọ́ni rí a sì bá nù tàn pé ogun jà lọ́ni rí. àbá alimi wa tọrọ náà wípé dáwùlà ìsìlámíyà ti ń bẹ nílùú yìí tóun gbé kalẹ̀ yìí kọ́ kárí gbogbo ayé kọ́ wá síbi tí ọmọ kéwù àfa alimi ò sí ní gbogbo ayé pàápàá jùlọ gbogbo ilẹ̀ Yorùbá bó ti já sí wípé Ìlọrin òkè ń ṣe ilẹ̀ Yorùbá bí bàbá Mùdírù ti wí ohun tó yẹ pé bẹ́ẹ̀ náà ni pàmò àwa là va ilẹ̀ Yorùbá gbogbo bẹ̀ àti kéwù ni àti gbogbo ẹ̀ ni àti ìbáàdà ni ìyá yín náà ni wọ́n fi ṣe headquarter rẹ̀ gbogbo rẹ̀ táfà alímì wa ṣe fún wa yìí tọkàn fi wá balẹ̀ àárín lóru àárín lọ́sàn kò sí àyẹ̀wò kò sí nǹkan kan nílẹ̀ yìí gbogbo tá a máa rí tọ́lá jẹ́ gbogbo àwọn àlú tá a máa rí gbogbo olú tá a máa déhùn gbogbo tá a rí bẹ́ẹ̀ àríyá yìí ń jọ wá lójú tá a bá dé bẹ́ẹ̀ tá a bá dáhùn àlú kan tá a tún rí kan pé èwo tún lè yí àwọn òrírò èyí rí ẹni tí ó bá jáde kú ń lọrin tó bá yẹ wọ age of 90 years tí ó kú ń lọrin kò lè fojú kan tí ń jó sàrí kò sì lè régún rí àbíjọba wo no tv talent tó ṣiṣẹ́ bẹ́ẹ̀ àfa alimi ló ṣiṣẹ́ bẹ́ẹ̀ àbí inú ṣe wọn àtàdúrà tí ṣe alimi wa ṣe ń jọ náà ó ti yé báwọn òun ló wá jẹ́ kí á rí àwọn Sheikh Adam òun ló jẹ́ ká rí àwọn bàbá wa Sheikh Kamal òun ló jẹ́ ká rí àwọn àfa àgbà alágbàjì táwọn mẹ́tẹ̀ẹ̀ta òun wá gbéráyà Ìlọrin lọ́wọ́ wọ́n gbé àsíá rẹ̀ lọ́wọ́ káàkiri gbogbo ayé ọdún tí ń bẹ lérí Ìlọrin ó kéré sí àrà tí Ìlọrin ti dá gbogbo ayé gbogbo òlú tí Ìlọrin bá táwọn tí exist bọ̀ wá kí Ìlọrin ó tó dé ó padà gba wájú lọ́wọ́ wọn wọn kálukú ń padà ń fi Ìlọrin ṣèrànwọ́ ni pé kò bá ti da kí lùsùwà náà rí báyìí ọkàn yìí lè ọgbà ẹ̀gbọ́n iṣẹ́ àfa àlímínú ẹ dákun torí Ọlọ́run àfa àwọn Yahya Bayero mọ wá fẹ́ béèrè lọ́wọ́ wa ibi tí ti sọ̀kalẹ̀ náà nù bá Ọlọ́run tó mọ́dún mi wá inṣàlá ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo tí ń jẹ́ Ìlọrin mo bí gbogbo Ìlọrin mo bí kí là ń pè mo bí gbogbo tí ń jẹ́ mayìyàn tí ń bẹ lọrin tó yẹ pé àfa àlímì ti ṣàdúrà wípé kọ́lọ́hún ó gbé Ìlọrin ga Ọlọ́run sì gbàdúrà àfa àlímì àdúrà àfa àlímì lọ́gbà bá wàláhì làzim bá ṣe fatiha lásán lẹ̀ yìí àbùkátó sì bíyà kò sí ní ta abẹ́rẹ́ lẹ̀ yìí tó ní bíyà fatiha lásán bùkátó bíyà àrẹ́ntọ́ kí fatiha nìkan ní sàn lọrin àrẹ́ntọ́ kí iná àti iná nìkan làdúrà rẹ̀ kò ní jù báwọn náà lọ àrẹ́ntọ́ yẹ pé àmì lásán ni ó ṣe wọ́n tún sọ di àmì náà wọ́n pè kò kèé ṣe jà mí lọ ó tún wá ń pè lóko wípé àmì náà àbá wa kan ní jẹ́ àmì náà báwo àbí àmì lásán náà ni ó ṣe àdúrà sí gbà alibarika ta ni alibarika Sheikh Alimi ni ìtí mo wá fẹ́ nǹkan kan máa wá jọ mí lójú tí mo fẹ́ béèrè àbá Yahya Bayero tí n bá béèrè ẹ̀dàkùnrin yìí náà tó máa bá ń béèrè àwárí iṣẹ́ tí Sheikh Alimi ṣe Mawlana Sheikh Adamu ròyìn fún wa pé àbá Alimi
àwọn dáwùlà Sheikh Alimi dáwùlà tó mustakilla ni dáwùlà tó dádúró yóò fara ti nǹkan kan ọwọ́ nẹ́sìn jákò gbogbo ayé ta ló jẹ́ kí wọ́n Mọ̀lánà Sheikh Adam nẹ́sìn gbogbo ilẹ̀ Lárúbáwá tán bá ogbó bí wọ́n lọ láyé tán bá kọtíra bí wọ́n débẹ̀ Adam Abdullah àfikún fi kún pé àlè lórí ní àgbègbè sí Lárúbáwá tí ọmọ tí wọ́n ń pè ní lọ́rin ṣe máa pé àdúrà fún Alimi lọ́gbà wọn Sheikh Alimi tó wá ṣe wàhálà yìí tí wọ́n ṣe gbogbo eléyìí kalẹ̀ àwárí Sheikh Usman Obunu Fodio tọjọ́ ma Hausa àríwáàlá tí Usman ṣe fẹ́sìn Ahmadu Bello àríwáàlá tó ṣe fún ẹ̀sìn tí ń jọ ma Usman àyíbẹ̀kọ́ wọ́n wá àwọn Hausa wá rí wípé wàhálà tí Usman Obunu Fodio ṣe ọ̀pọ̀ fẹ́sìn àti tí Ahmadu Bello ṣe wọ́n wá sọ yunifásitì kan ní Usman Danfodio University Sokoto kọ́lá wa a sì rí Ahmadu Bello òun wà ní ọwà ń Zaria síbẹ̀ kọ́ àwárí bẹ́ẹ̀ ìgbà àwárí bẹ́ẹ̀ àwa wo ìsàlẹ̀ níyà yìí nílẹ̀ Yorùbá níyà yìí àtúnwárí Awólọ́wọ̀ ńgbà wọn rí pé Awólọ́wọ̀ náà èèkàn kan lòun náà òun náà wọnú ayé ó sì nípa tó kó nílẹ̀ Yorùbá wọ́n wá sọ yunifásitì kan ní Awólọ́wọ̀ University èèkè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University gbà wọn tún wá lọ ọ̀nà Èkìtì níjó ní ìjẹ́ ìtakọ̀hún ní mọ̀lẹ́sẹ̀ wá sí lẹ́kìtì ń bọ̀ wá ń bẹ̀rẹ̀ pè mí àtún wá kọjá ń bì kan Adó Èkìtì mọ̀ lọ àwa kọjá nínú àwọn Èkìtì yẹn mo tún wá rí Odùduwà University nígbà mo wá rí tí n wá ń darí bọ̀ làákàyè mi wá ń dààmú wípé nígbà tí yàtọ̀ àwọn Haúsá àrí bẹ́ẹ̀ wípé wọ́n họ́nà Usman Obunu Fodio University ní èso kọ́ tẹ́lẹ̀ wọ́n fi họ́nà ọ̀sẹ̀ rẹ̀ ni wọ́n tún wá họ́nà ọ̀sẹ̀ Ọbásanjọ́ èsè tí a rí kí wọ́n họ́nà Sheikh Alimi wọ́n máa jẹ́ pé Sheikh Alimi University èsè tó àrí lọrin kíní ẹ̀ wá jẹ́ nǹkan tí ń dààmú wa wípé bá a ti gbọ́rọ̀ Sheikh Alimi àti Sheikh Alimi yìí bá a sì rí ó wo sàgbà gbogbo nǹkan Sheikh Alimi ṣe fún wa púpọ̀ kọjá kámárì Sheikh Alimi University àwọn àyókù tọ̀hún náà ọ̀tọ̀ ni wọ́n ń jẹ́ tẹ̀lé wọn padà ní ìmù ẹ̀ ní orúkọ wọn ni wọ́n fi họ́nà wọn ó yẹ kí àwa náà orí tí wọ́n fi họ́nà àfà Alimi táwọn àjìyálù tí ń bọ̀ wá lọ́la táwọn náà máa dé bá wípé Sheikh Alimi ṣiṣẹ́ ni wọ́n fi họ́nà àbákan máa sọ pé Ìlọrin ìlú àfà Alimi lásán ni agbọ́dọ̀ máa wí kí gbogbo ayé orí wọ́n bá ti nẹ́mù ẹ̀ lóko wọn gbogbo olú èbó ni ó dé gbogbo ayé ni ó dé wípé yunifásitì kan bẹ tí wọ́n ń pè ní Sheikh Alimi University. ṣé wàá Alimi sì ló kọ́ tí ó ṣe dáwọ́ bò yìí. òun ni ó ṣe dáwọ́ bò yìí òun ló sì ṣe gbogbo iṣẹ́ tà ń jẹ yìí. mọ́sáàsì mo sọ ní òní pé ó dàbí àwọn ti sílẹ̀ kó sóbi síta jáde ṣe akẹ́kọ̀ọ́ ṣé wàá ní ibẹ̀. wàláì. ìròyìn àtọ́dún yìí. tá à ń gbọ́ látọdún yìí. àwọn náà bá fa Alimi láyé. àwọn náà bá fa Alimi láyé. ẹ wá ṣé báwọn náà lámọ̀ wá wòran. mo challenge gbogbo tí ń jẹ́ Ìlọrin àtọlọ́lá Ìlọrin àtọlówó Ìlọrin àtàwọn onípò Ìlọrin ẹ dákun torí Ọlọ́run ọ̀rọ̀ lájúlẹ̀ yìí ẹ máa yàn ló jẹ́ ń sọ pé ọlọ́mọdé ẹ̀ sì gbọ́ òun mọ̀kọ́ sọ lákọ̀ọ́kọ́ òun pé ọlọ́mọdé á sì wí ọlọ́mọdé yìí náà ó sì gbọ́ ó ti yé báwọn a máa fẹ́ kọjá sí pé àsìkò bàbá wa ọlọ́lá ọba ìlú Ìlọrin yìí abẹ́kọ́jẹ́ ẹ bá ń ṣe séwù lẹ́ẹ̀kan ẹ tó ṣe séwù wallahu ya'asimuka la takhafu darakan wala hawla wala quwwa message ta pass yìí yóò dọ́dọ̀ governor ẹ jí ó dọ́dọ̀ governor kó ti dọ́dọ̀ gbogbo àwọn èkàn ẹni bá ṣe náà òun náà fẹ́ kó àlùbáríkà òun náà fẹ́ parẹ́ ni wọ́n fẹ́ ká àlùbáríkà bá Alimi ni a máa fẹ́ kọjá pásìkò bàbá wa yìí ní ọ̀jẹ̀ torí wàhálà tí bàbá wa ọlọ́lá ọba Ìlọrin yìí ṣe fẹ́ sìn láti gbà wọ́n ti dé wọ́n tún gà yára mọ́júra tààrí bí tàn tí ń bọ̀ wá tẹ́lẹ̀ bàbá wa tòun náà wọ́n tó yí padà sí dáadáa wọ́n tún sọ̀rọ̀ ní lóòkọ́ dáadáa kún yìí tí wọ́n bá lọ́wọ́ àwọn tó bí wọn wọ́n sàlékún àwa ń fẹ́ kọjá sí wí pásìkò wọn náà lọ́lọ́run ó ṣèlè ìdáwí kó ìjásùkò gbogbo àwọn bàbá wa ìmámù àgbà ọlọ́run jọ́ jásùkò tiwa náà ọlọ́run jọ́ jásùkò tiwa náà ẹ rí i pé ọ̀tọ̀ bí báwọn gọ́fúnà ti ní mú bíríjì ó néèmù ẹ̀ lóko ọ̀dà pé ìtàn kọ́ lọ́wọ́ yìí wọ́n ti néèmù ẹ̀ ní oko ẹ̀ nìkan nínú àwọn tí wọ́n fẹ́ gbàgbé kí la fi néèmù ọkọ̀ Sheikh Alimi òun ló ní Sheikh Alimi ló ní ọlá tàlùbáríkà tí gbogbo nkálukú ń jẹ yìí èèyàn máa ń gbàgbé olóore ni Sheikh Alimi ṣe sàárà fún wa ni ọ̀rọ̀ sàárà la fi bẹ̀rẹ̀ ibẹ̀ náà la wa parí ẹ̀ sí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
ọlọ́run járí bàbá Atayese ọlọ́run járí wípé sallallahu alaihi wasallam fúta nẹ́jà mẹ́rin ọlọ́run bá sàlékún dáadáa fún yín ọlọ́run sallallahu alaihi wasallam jẹ́ kó ṣoṣo rẹ̀ wọ́n gbogbo àwọn ará ilé oyin lẹ ti gbọ́ wa ẹ sì gbọ́ bàbá wa á sí ojú òpó lẹ̀ níyàn kan tí ó jèrè gbogbo àwọn kẹta àkójọ yóò gba sèbú yóò gba kùránì yóò gba ọṣẹ yóò gba báàgì yóò sì gba owó lọ́dọ̀ àwọn ẹnfàsì kódà ihò àti àwọn alájà wa yásì múkà náà ọlọ́run járí wọn pẹ́ gbogbo wọn bẹ́ẹ̀. nọ́mbà tá a pè sí 091 tó rà lásìkò mọ́ 24221019 àbí 08051899241 nọ́mbà tí èèyàn kún pè sínú tí ó gbàgbọ́ tàbí salamu alaikum. ló kọ́ Abdullahi látòkè lèlè náà kí lẹ gbọ́ yé níbi ọ̀rọ̀ àwọn bàbá kí ni àǹfààní fẹ́ rí bẹ́ẹ̀. Bàbá ló kú wọ́n tó dábọ̀ pé tó ká nínú ìrẹsì púpọ̀. Náà pọ̀. Mo jẹ́ bí ọjọ́ ìdókòwò tó parí ọyọ káàdì iṣẹ́ ìgbà tó ń gbà tí wọ́n sọ ń kọ ìdáhùn náà. Alẹ́kùnlá. Alẹ́kùnlá. Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Torí ìdí ọlọ́la ẹ̀yin náà wá láago méjì ẹ wá sí Súbí kí ẹ wá gba gbogbo nǹkan tí a kà kalẹ̀ yìí kí Ọlọ́run kí ó bá wa ṣe dáadáa fún yín. Ọlọ́run sallallahu alaihi wasallam. A dúpẹ́ pọ̀ fún bàbá wa Atayese Ọlọ́run jẹ́ àríyìn pẹ́ gbogbo bí ọ̀nà bí táìmù ṣe há tí gbogbo ẹ̀ há náà tó ń họ́nà wa Ọlọ́run máa họ́nà yìí náà gbogbo Ọlọ́run sallallahu alaihi wasallam. Jaqmal níbàjẹ́ Ọlọ́run ní dájẹ́ mọ́ lò ní dájẹ́ mọ́ kú lẹ́yìn yín ṣàlékún dáadáa àlékún gbọ́dọ̀ Yorùbá yóò àwọn aláṣẹ wa límì náà àtàwọn àgbàlagbà ti ṣàdúrà fún bí àwa Muhammadu Kamalidin ni àwa ṣé wa Adam ni àwa alágbàjì ni Ọlọ́run yóò wọlá bẹ́ẹ̀ yóò bá wa ṣàlékún dáadáa fún ìjọ bá gbàdúrà yín sí ìràwọn àlàníyà lọ́dọ̀ Ọlọ́run láàrín ní ìrìjù báyìí lọ lérí wáàsí ìtàlẹ́ fún tòní insha Allah a tún mọ̀ pàdé lọ́la pẹ̀lú ògo Ọlọ́run àwọn bàbá wa Mahmood Imam Adéwọlé àwọn